ẹ̀yin lẹ́yìn ò rí lágbo Barrister rí ṣùgbọ́n àwọn tó rí lágbo Barrister rí wọ́n ń jẹ́rìí sí agbára ọ̀rọ̀ tá a bá jẹ nílé ẹnìkan tàbí ẹnìkan ṣe wá lóore nígbà kan Adégbèga Ìyẹ̀rú àwa ò ní gbàgbé olóore àná àní gbàgbé olóore àná ìdí ni pé ẹ ń bá ṣe wá lóore rèèyàn gidi ṣe lóore o bẹ́ẹ̀yàn bá sì wá ṣe wá ń kà ó tún rèèyàn gidi ṣe ń kà ojú gbogbo ayé láti kan tàn lábùkù ojú gbogbo ayé náà láti ti pa ẹni tó bá ṣe dáadáa sí alẹ́ nítorí oní nítorí ọjẹ́ kìí ṣe gbogbo ilé olówó làwa wọ olówó tí bá ń ná ìpéǹpéjú fún wa àní délé ẹ̀ mọ́ ọba àmọ́ fi gbogbo ilé ayé kó fi ruwó káàkiri àní délé ẹ̀ ṣèbí tàbá ti délé rẹ̀ ò lábùkù kan tó fi kan ẹnìkan ṣùgbọ́n ẹni tí ò ní tó tàbí tó ní tó pọ̀ tí ò ná péǹpéjú ẹni tí ń ná péǹpéjú lẹ́ni tó ti wòyún wò kú òkè tó wọlé pé wọ́n tún bọ̀ wá tọrọ nù láìsí máa ń gbà míì pé irú ẹni tó wá yẹn kò wá láti wá tọrọ ó wá fún ní àmì ìṣẹ̀lẹ̀ ibi kan tó fẹ́ ṣẹlẹ̀ ni gbogbo ẹni tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ gbé fóònù ẹ ní gbé fóònù ẹ máa wo nọ́mbà báyìí ẹ ní gbé ẹ sì mẹ́ni yẹn rí o èròǹgbà yín ni pé yóò tún tọrọ nu yóò tún béèrè nǹkan nu gbogbo olówó kọ́ ni ẹni àpọ́nlé gbogbo tálíkà náà sì kọ́ làbùkù máa kàn bí kálukú bá ṣe ṣera rẹ̀ náà ni ẹni yẹn lè má ní tó ó lè wá láti wá bá ọ́nú ilé yẹn láti fún ọ ní àwọn nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ tàbí fún ọ ní ìró kan tó tún lè gbà ọ́ lẹ̀ ò tí ì gbọ́ pẹ́lú mi ò gbé fóònù rí tó dẹ̀ ti bẹ̀ tó jẹ́ pé jọ̀nà lọ́jà láìsí ibi tí ò gbọ́dọ̀ gbà náà fẹ́ sọ fún kò gbé fóònù ibẹ̀ lẹ́rí mọ́tò gbà gbogbo yẹn kí ó béèrè owó lọ́wọ́ rẹ gbogbo yẹn kí ó yọ ọ́ lẹ́nu tí wọ́n bá ń pè ọ́ gbé fóònù tó o bá tiẹ̀ gbé tó bá tó bí ìṣẹ́jú mélòó kan àbí wákàtí mélòó kan tó o bá bí sí pé padà ó rí i pé ó lérè Ọlọ́run gan fẹ́ bẹ́ẹ̀ àfojúdi ni wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá sọ́ngbà náà pé Ìyẹ̀rú wo òun àti Barrister mọ̀nàjà ẹ wàá gbọ́ wìnrìnwìnrìn láàárọ̀ yìí. àwa là ń ta nígboro ilá wa là ń ta lọ́wọ́ orin tiwa làwa yé ń jó. ọ̀rọ̀ mélòó ni wọ́n sọ tí wọ́n parọ́ lórí à ń gbóhùnsáfẹ́fẹ́ a ṣẹ̀ṣẹ̀ mú àwọn àtàn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ní 1998 gbẹ̀gẹ́dẹ́ mà tó gbiná alárèsí jàgbá ẹ wò ẹ gbọ́ ilé yìí wò ná bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ sì kọ́ Adégbèga Ìyẹ̀rú èmi àti Barrister àjọ ńlá tán bí owó ni àjọ ńlá tán bí owó ni àjọ ńlá tán bí owó ni. Yeah, that is Jesus. Have you walking anything? Ẹ máa. Bóyá kálá àwọn lè tọ́lọ́ ń dálálá bàbá tọ́lá ní ìní Bóyá kórí jẹ́ kẹ́yìn náà ó dàgbà kẹ́ni láárí pípẹ́ lówó ṣe ń lé arọ́ a sọ̀rọ̀ bí ẹni jẹ́kọ́ a kì í dáhùn wọ́n lè dé lẹ́nu ìjì tí mo jí mo bá àwọn àgbẹ̀ nínú igbó níbi tó gbé ń dáró Bóyá làwà jíjí tí mo jí mo bá lu kó lórí ìrọ̀yè Bóyá ìjì tí mo jí mo bá wọn òdìdẹ rẹ nílé ìwò ọmọ odò ọba ọmọ bá tó ní mẹ́rẹ́ mo ní gbogbo àgbẹ̀ tó ń dáró ẹ̀ mọ́ dáró títí ẹ̀ ó fi wọ̀lú àró ìgbà lukò tó ń dosùn ẹ̀ mọ́ dosùn lọ títí ẹ̀ ó fi wọ̀lú osùn ìgbà òdìdẹ rẹ tó ń gé nílé ìwò ẹ máa fi kò òdìdẹ rẹ lùdì nílé ìwò yẹbẹyẹbẹ tó bá ṣe pàgbé ń dáró àlùkò balẹ̀ olóṣùn lékèlékè balẹ̀ ẹlẹ́fun òdìdẹ rẹ tó bá jẹ́ òní ti léèwò lọ́la wá ìdúgbò yìí ká o ní borí ṣẹ́kù láéláé gbogbo ọmọ tó bí wọn ò ní bá wọn borí ṣẹ́kù ìdí tí mo jí mo wá bá wọn màmá mi ìyá mi ò lókìkí ooru ẹ̀yin lápẹ̀rọ̀ máa gún ẹ̀yin lọ jàre máa fíà awẹ́rẹ́ ẹ̀yẹ mọ̀júbà ẹ̀yin la fi ju ẹyẹ tó mú mi ní kàlókàló ẹ̀yin la fi ju ẹyẹ tó fún ní kàkà lọ́jọ́ ọjọ́ òru wọ́n ní kámúrúkú dégbò ìka ní ìṣàwọ̀ wọn lálẹ́ ẹ̀fẹ̀ ẹ̀dùgara ní ìṣàwọ̀ làbẹ́ láfẹ́ Bóyá làwà
ìfáwà ní mi mo dòde odù kì í tó ṣeré mi ọ̀pẹ̀lẹ̀ ní mi mo dòde odù kì í tó ṣeré mi ajá ìṣùwà ní mi mo dòde kó làwọn ọbọ lọ́jọ́ èyí ọ̀bẹ kẹrẹ́ wọ̀lú orúkọ tá a pè fá ọ̀bẹ kìkì jáná orúkọ tá a máa pè èṣù ọ̀dára òsùn làálàá ò bá yorùbá títí orúkọ tá a fa wọn màmá mi wọ́n ìgbà tọ́bọ́lọ́ mẹ́lẹ́mọ́ wọ́n lọ fi joyè ẹlẹ́mọ́ tọ́bọ́lọ́ mẹ́fìrí wọ́n lọ fi joyè rùkù làwọn báwọn bá tẹ̀gbìn wọn lọ fi joyè yálàrè àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọn wá jẹun pẹ́ mọ́ ẹmọ òdòpó jẹ gbẹ̀ngà wọn pa akíntọ́lá ọmọ ògún wọn pa ìyọ̀dà ọmọ àtàràmọ́bà ẹwọ́n pa jíjàgàdàdẹ ọmọọba ìjẹ̀bùmẹ̀rẹ̀ odògbólùkẹ̀rẹ̀ ajagun olóde ọ̀run ìyá mi ẹ̀yin lẹ́ni wọn kì í bínú kókún adarí ẹnìkan gbọ́dọ̀ bínú kókún méjì ọkà bàbà ẹnìkan gbọ́dọ̀ bínú títí kókókún mẹ́ta ọkà wáṣẹ́ gbẹ̀ngà ayé òní bínú nǹkan òun ẹ̀ àní àṣẹ ó tọ́ba wà lọ mẹ́lẹ́mọ́ wà lọ fídíò yìí. ṣé ìwọ lèyùn ọ wà ń bẹ̀ 1998 ọ wà ń bẹ̀ when Barrister was showering prayer on me were you there? gbogbo ẹni tó bá ń bá ṣe inú ayé fọkàn kan ṣe pẹ̀lú ẹ̀ wọn èyí ṣàdédé kí èèyàn yàtọ̀ sí pé èèyàn náwó àti pé láti kékeré mi owó máa ń ju àwa lọ́wọ́ ni páálí kan gbà táwọn wí 5,000 lódìdí páálí kan ni mò ń ná lọ́wọ́ àwọn tó lówó tó lè ṣe agbo tó lè yí agbo dànù wà lágbóńjọ́ náà ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ ahun ó jèrè ẹ̀ má jẹ́ ahun nínú wà má jẹ́ ahun nínú owó níná má jẹ́ ahun nínú ìmọ̀ láti fún òyàn má jẹ́ ahun nínú aṣọ tó o ní má jẹ́ ahun nínú gbogbo ohun tó o bá ní èrè ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ má di ọkú dúró kó lè bá rí mi gbà bọ́dẹ́ ẹlẹ́gàn ìkànnì fún olóòní mo ní tó bí méje bẹ́ẹ̀ èyí tá a ṣe lẹ́kọ̀ọ́ èyí tá a ṣe lọ́sọ̀gbọ́ tó dé Badmus ọba àgbà bá àgbẹ̀ káàkiri èmi ò sì ní wà lẹ́yìn lágbo ní gbogbo ibi tí ń bá wà láyé wọn tó bá ń bẹ náà bẹ́ẹ̀ bá ṣe ń ṣe lájọ máa ṣe. mo kí ọ o ẹlẹ́nu rẹ́sọ̀ mo kí ọ ẹlẹ́nu gbọ̀rọ̀ mo kí ọ bó ṣe yí ọmọ nu wọn náà mójútó sẹ́ẹ̀ rẹ̀ yẹ́sì. kò sí ní ayé nígbà tí mi àti ìyá rẹ̀ wà ṣùgbọ́n mo fẹ́ rọ ìtàn fún Mogaji Skelebe. àbájọ tẹ́ ẹ bá rẹ́ni tá a fẹ́ràn tí ò yé wa bóyá kankan bẹ́ẹ̀ ni o because èmi àti ìyá Mogaji Skelebe àti wà for years back èmi ò mọ ìgbà tó bí Skelebe ńgbà wọn wà sísí ni kó tó di pọ́ lọ ilé ọkọ èmi ò wá mọ Skelebe rí láyé mo kàn sànú ẹ̀ bó ṣe rí kúńtà yẹn náà ni bíi jíà minor sẹ́yìn minor john Morris minor bíi jíà Morris minor mo kà wọ́n pé eléyìí ó yẹ ká sànú eléyìí kẹ́ àánú ẹ̀ kan sá sèmi ni mo bá fà mọ́ra ìnìmọ̀ èmi Mogaji Skelebe wá sórí ètò ńgbà tá a mú dé àmọ́ bóyá jẹ́ tásíra wọn ọ̀pọ̀lọ́ tá à ń wí pọ̀ bàbá sọ̀rọ̀ àwọn tó bá ń bẹ̀ gan èsì ẹnu rẹ̀ ó gbóná jajaja àfi bí omi inú ọ̀pá imú erin káì ọlọ́mọ dáadáa pọ̀ o mo wá sùn mójú mo ní kí ló fà á tí fẹ́ fi pọ̀ tó báyìí mo wá trace biological history Mogaji Skelebe àṣẹ mo befriend yẹ́ rí wọ́n ní sọ pé bẹ́ẹ̀ kọ́ èmi wá fẹ́ tú pẹ́rẹ́pẹ́ rẹ̀ fún pé n tó fàdí ìfẹ́ tèmi gan ọmọ àjọṣepọ̀ kan tó lágbára ó ti wà láàrin mi àti ìyá Mogaji Skelebe ó lóun bọ̀ tẹrùtẹrù lọ́la tàbí níjọ́ mẹ́jọ èyí tí bá ṣe ń bẹ̀ ẹ máa darapọ̀ mọ́ Lágelú ẹ bá mi ń bẹ̀ ẹ jẹ́ ń polówó ọjà mọ́ padà bọ̀. Lágelú FM 96.7.
Assalamu alaikum. Gbogbo ọmọ ìjọ ìsìjàbọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn Ìbàdàn fìtìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi wá sí ìta gbangba àti ètò ìkówójọ fún ìdàgbàsókè ilé ìjọ wa. Ilé tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹta ọdún yìí nílé ìjọ wa tó wà ní Alágbàyàn lẹ́yìn ilé ìtura A3 lópòpónà márosẹ̀ ọjọ́ sí wọ́rọ̀ di Ìbàdàn. Ètò yóò bẹ̀rẹ̀ ní dédé aago 10 àárọ̀ lábẹ́ alága ọjọ́ náà Alhaji Mukhtar Ayọ̀fẹ́. Ara àwọn ẹni àyẹ́sí ọjọ́ náà ni Sẹ́nitọ̀ Barrister Sharafdin Abiodun Ali, Alhaji Mudathir Kamarudin Morenikeji alága ìjọba àbílẹ̀ Lágẹ̀lú. Àkòrí wáàsí ni ìgbéyàwó nínú ẹ̀sìn àsìnlá, ọ̀nà àbáyọ kúrò nínú làásìgbò tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Oníwàásí ni Alhaji Imam Mudathir Atandabada, Imam àgbà agbègbè Olúyọ̀lé. Olùgbàlejò àgbà ni Alhaji Abdul Wahab A.O. Falọ́wọ́, olùdásílẹ̀ ìjọ Istijaba pẹ̀lú ìrànlọ́wọ́ Alhaji Abdul Wahab Adelakun, ààrẹ ìjọ Istijaba ní Nàìjíríà. Ẹ wá níjọ àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ láti wá tẹ́tí sọ̀rọ̀ ní iyebíye tí yóò ṣe wá láǹfààní. Ẹ wá náwó yín sójú ọ̀nà Allah kẹ́sì bá níbi tó gbélé rẹ̀. Olùkéde ìgbìmọ̀ ètò àwẹ̀ oṣù Ramadan tọdún 2025. A ó máa retí yín o. Masalam. Owó wù mí ní o. má relent má jẹ́ kó sú ẹ ẹni tí kò ta kò lè jẹ káàṣì ẹ̀ ta kò lè jẹ pẹ̀lú kóòdì rẹ̀ star 347 star 1004 star 2.